Africa Content TV. Bismillahirrahmanirrahim. Wa bihi nasta'in. Rabbi zidni ilma. Yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ardi. Gbogbo tí bẹ́nu sábà àti ilẹ̀ ní sàfọ̀mọ́ lọ. Tani sàròyé. Aláròyé. Yusabbihu lillahi. Májọ jẹ́wọ́. Májọ ọgbọ́dọ̀ jẹ́wọ́. Májọ jẹ́wọ́. Dákun. Wọ́n ní kò sí bá tó kọ́ ẹ̀jọ́ táà ní kẹ́hìn mẹ́rin. Májọ jẹ́wọ́. Ìyá yóò ní kéètì ẹran sáwọlé. Májọ jẹ́wọ́. Májọ jẹ́wọ́. Yusabbihu lillahi. Wọ́n ń sàfọ̀mọ́ fọlọ́. Ma fi samawati wa ma fi al-ardi. Kullu ma fi samawati wal ardi. Gbogbo tí ń bẹ sánmà ẹ̀mẹ́kùnmí àti ńlẹ̀lẹ̀ ní sàfọ̀mọ́ lọ. Lahul mulku. Tiẹ̀ lọ́lá. Wa lahul hamdu. Kọ́dà tọ́lọ̀ ń tó lẹ́yìn má bọ̀. Wa huwa ala kulli shay'in qadir. Gbogbo nǹkan lọ́run sì lágbára àti ṣe àfi nǹkan kan kankan. Tí ò lágbára ẹ̀. Bọ́lá ti lágbára tó kọ̀ lágbára kó sàbòsí. Àwọn nǹkan kan bẹ tí ò lè ṣe kì í ṣe mistake. Kò lè sàbòsí. Kò lè ṣàṣìṣe. Kò lè ṣe mistake. Gbogbo nǹkan nípa rẹ̀ ká àmọ́kọ̀ ká yòó. Kàkà nàbí. Bàbá. Kò lè lọ́kọ kò lè níyàwó. Kọ́dà kò lè bímọ. Láì. Kò ní sùn. Kò lè lọ́kọ kò lè níyàwó kò lè bímọ. Ó kù ṣe. Lẹ́yìn gbogbo yòókù. Ọlágbà nílé. Báwo. Huwa alladhi khalaqakum. Òun lòun dá yìí lọ́dà wa má bọ̀. Faminkum kafirun. Àwọn kan wá sí méjì ọlọ́wọ́n kan bẹ gèfèrí má bọ̀. Wa minkum mu'minun. Àwọn kan bẹ mùmínì wọ́n padà sẹ́yìn padà sẹ́yìn. Huwa alladhi khalaqakum. Èmi ọlọ́run sẹ́ àní sàròyé ń bẹ̀ wù. Alákòóṣe kò ní gbọ́. Kò ní gbọ́. Huwa alladhi khalaqakum. Kálukójú rẹ̀ bá wá ti rí lé júwe rẹ̀. Bàbá ti dorógbó fẹ́ bí bàbá dé wà sí ara òní balẹ̀. Huwa alladhi khalaqakum. Ọlọ́run lè bẹ̀rẹ̀ ni mo dá yìí o. Faminkum kafirun. Mo dánú yín kò ní mórí. Wa minkum mu'minun. Mo sì dá mórí ẹjọ́ mórí. Ẹni tí ó mórí bẹnu yín. Aláìmórí àtẹ̀jọ́ mórí. Bùtùlù èèyàn torí òní tà lára ẹ̀. Gbogbo tẹ́ bá ṣe fún pẹ̀lú ìjọ lójú. Níyà àjọ lójú. Bẹ́ẹ̀ ni ó kí olóore kò ní kí. Rasaki. Kẹ́ni Rasaki kí ló ń gbé ya. Ìmáàmù yẹn ń bọ̀. Ìmáàmù wo? Ìmáàmù wa. Ìmáàmù Àkúrẹ́. Kí ni mo níbo lọ́rọ̀ pátá. Ọ̀pẹ̀lẹ̀ ẹ̀mí ara mi tí mo rísìkì lọ́hùn lónìí ni. Rasaki. Olúfọ mọ́tò tó lù. Ọ̀pẹ̀lẹ̀ owó sẹ́rìn àtẹsẹ̀ tó tún sọ̀nà fún mi lọ́wọ́ ni. Ẹ dákun ẹ jọ̀ọ́. Rasaki. Bọ́lá sọ̀tọ̀ wọ̀nyí ìmọ̀ olúfọ. Olówó fún mi lára tí mo wọ̀ sí. Huwa alladhi khalaqakum. Orí òní tà lára ẹ̀. Faminkum kafirun wa minkum mu'minun. Bàbá ìmáàmù, òsì àtọ́lù ìṣọ̀bá ti kó láàrin Mùsùlùmí. Àìmọ̀ọ́rẹ́ lọ́pọ̀. Àìmọ̀ọ́rẹ́. Bùtùlù. Wọ́n ti wá rí aṣíwájú kó fún wa ní 5 million. Wọ́n jẹ́ nìkan gbọ́. Wọ́n jẹ́ nìkan gbọ́. Ọba tún débi náà ti ń bá a jẹ́ òní ọjọ́ ọ̀gá ń bẹ̀ alọ́rọ̀ta lẹ́ sọ sáṣíwájú ẹ̀ ìyẹn kú mà ní ilé ẹ̀ Òní ọjà tí a mọ̀ nílé ṣe bàjẹ́. àwọn kan mọ́lẹ́jì ẹ̀ ní. Subhanallah. Wọ́n lọ jásí yóò tún àmọ́ kò ní bàṣírí rẹ̀ ta. Káì. Àṣírí tiẹ̀ náà ní padà bò mọ́nà ni. Mọ́sàmí ké sépè. Àjọ tó dá ní òkó. Kẹ́ẹ̀ tó gbà nǹkan bá fún yín kẹ́ẹ̀ tó gbà rẹ̀ mọ́ fọṣẹ́ fọwọ́ o. Fọṣẹ́ fọwọ́ o. Wọ́n lọ sí kí àwọn èèyàn gba kádàrá tó lò tí ò wúlò fún ọ. Ọgbà ayápọ̀sẹ̀ màsínì wọ́n yí lọ kílò tó wọ́n wá lórí owó àkàrà rẹ̀. Huwa alladhi khalaqakum. Àsọdàmọ́ ni àsọdàmọ́ kẹ́bẹ́. Faminkum kafirun. Èyí wọ́n jẹ́ kí àwọn ẹgbẹ́ Mùsùlùmí àjẹgbé. Wa minkum kafirun. Àfáà yìí gbólóore wa bá dé àyè ní sàásì máa bàjẹ́. Káyì àgbàtọ̀ ẹ̀ tààtù máa lọ bàjẹ́. Bọ́bá ti yọ ọlọ́ọ̀kan àwọn kó ti máa fi mú fílẹ̀. Àwa là ń bẹ̀rẹ̀ Ọlọ́run tàbí òun tàbí ṣàánú wa ẹjọ́ ṣàánú wa náà sí wa gbẹ̀yìn rẹ̀ dìde ládùúgbò wa nílùú wa jẹ́yìn rẹ̀ bọ́bá dìde táwọn kéde ọ̀tẹ̀ tí ọ̀sọ̀gbọ̀ owó ni ẹ sì ń gbà. Ẹbí Yorùbá làjọ ń sọ kò sóore tọ́lọ̀ ń ṣe fún yàtọ̀ kọjá lọ́dọ̀ Yorùbá wọ́n wá nǹkan wí fún un. Ò lè mẹ́rí bọ́ táàjọ́ sọ Yorùbá lẹ́nu. Alhamdulillah adikọ́lẹ́ dọ̀ náà. Kí ni? Adikọ́lẹ́ dọ̀ náà. Èyí tẹ́lu jàre kílẹ̀ ń dúpẹ́ sí gan. Bàbá wa sísọ lérí yọ. Kí ló ṣe? Ọlọ́run àfẹ́ ń sàfún. Kọ̀ọ̀rọ̀ abẹ́ sọ gbà yẹn lójú ni àṣírí ẹ̀ nílò wa yìí. Orí ọlọ́mọ ni. Àbújá wọn ti wá mú wọ́n wá jẹ́ wá sí mélòó ní lọ.
alhamdulillah. ẹ̀yin tó dé kílẹ̀ tó bọ́. alhamdulillah. kí ni. ìyàwó àwọn Basiru ìyàwó wọn lọ́mọ kàlọ́ ní. kí lọ́mọ kàlọ́ ní. àwọn àlè ẹ̀ ló fún ìyàwó kẹ́ni. orí ọlọ́mọ ní. orí ọlọ́mọ kọ́ wájú mi ni wọ́n pààkì sí lára rẹ̀. wọ́n lè bí kọ́lẹ́kọ̀ọ́kùn fàmíkùn káfírùn wàmíkùn mọ́mìnún. ọ̀dà wọn bẹ́ẹ̀ ni. àdámọ́ ni. àwọn tí ò lè mú orí. kò lè kúrò lára wọn. ọ̀dà wọn bẹ́ẹ̀. wọ́n yé gbàgbé oore sí yàn lọ́wọ́ wọ́n gbá díẹ̀ ní sá. kí ló dé tíyàwó ro ìlànà ọkọ tán títí wọn bó wọn ti pa ọkùnrin. wẹ́mi ọkọ̀ káàkiri ebi yóò sì sún kó lé. kí ló dé tọkọ sórí lára ìyàwó tán títí wọn kó ẹ̀ káàkiri. kí ló dé tábúrò wọn kó ẹ̀gbọ́n. kí ló dé tẹ̀gbọ́n wọn kó àbúrò. subhanallah. mọ́gàjì lé wá kú ọmọlé wá kú mọ́gàjì wọ́n sì pa sẹ́rí àgbàntara. ẹ̀ ń ti ṣe yín lórí sọ́jẹ̀bi ti ṣe yín lórí. sọ́jẹ̀bi sábà sọ́jẹ̀bi tó bọ́lá fún ni. sọ́jẹ̀bi ti ṣe yín lórí. ọ̀dọ̀ abẹ́nìkẹ́ wọn wájọ́ tí ó sùn ọ̀gbẹ́ni rẹ̀ ó kún bẹ́ẹ̀ rí ẹbí lẹ̀ ní bàbá rẹ̀ ló kún àwọn òbí tí ọba dé. la ilaha illallah. mo ti máa sọ ọlọ́pọ̀lọpọ̀ gbà bàbá mi máa gbọ́dọ̀ darí ife àmín. àsìkè ẹnìkan ò ṣe gbà. láíláí. àmọ́ yẹn fúnra ẹni fásitì rẹ̀ tọrọ. lọ́nà wo. ẹnìkan ò lè gbà sí kí ẹ. wọn kò lè ṣe sáìsì ara wọn. àmọ́ wọ́n fúnra ẹ lè bòyìn ní àsìkè rẹ̀ tọ́ba yìí ti bòyìn kò ṣe gbà. báyìí ẹ̀dá kan ṣàlàyé ẹ̀ díẹ̀ torí àsìkò náà ni kó lè yé. alákọ̀ọ́kọ́ Naam. ọ̀dà afẹ́ nìkan ní wàbá ni wọ́n fi ń gbé wọ̀ lárugẹ kọjá sí ìlú. ọjọ́ àṣírí ìlú ó tún da sọ́ọ̀bù ọ́. ọwọ́ adébí kan wọ́n sọ̀rọ̀ láì dá. ọ̀rọ̀ wa lè dọ́rọ̀ rẹ̀ lẹ́ ọ̀tá pẹpẹ rẹ̀ kalẹ̀. wọ́n bàjẹ́ olóṣèlú behind ẹ̀rí tó wọ́n ní lónìí. la ilaha illallah. ayọ̀ rẹ̀ tó wọnú ayé rẹ̀ lónìí. okùnfà rẹ̀ mọ̀ olọ́fà. ọ̀wá rẹ̀ lomi ìbàjẹ́ máa wò. ọlọ́pàá amẹ̀lẹ́kà sí conference lágbàáyé ti pàṣẹ àlekísẹ̀ sí wa. akàkọ́lẹ̀ fún náà. kí la kọ́lẹ̀ rẹ̀ yóò ṣe rí rè. asiki rẹ̀ para ọmọdé wọn kàlí kéje ẹlẹgbẹ́ àkólá yìí ẹlẹkọ́ tẹni tẹ́ ń bàjẹ́ o. la ilaha illallah. láàbì sàásà. níjọ́ tí wọn náà bá ti wá létí rẹ̀ kó wọn bọ̀ ọjọ́ òní sórí máa ń tẹ̀ náà bá parí jọ náà. ọparí. Ya subhanallah. ìran mẹ́ta náà lèèyàn máa ń ṣoore fún láyé tẹ́mi èèyàn fi kún. àkọ́kọ́ ẹni o ṣoore fún tó mọ̀ ọ́n. máa ṣe lọ má dàdúró. má dàdúró ẹlẹ́kẹ̀jì ẹni o ṣoore fún tí ó mọ̀ ọ́n. bìtúlùlù má dàdúró má ṣe lọ ẹlẹ́kẹ̀ta ẹni o ṣoore fún tí ó mọ̀ fi wẹ́mi rẹ̀ kí. olówó mi tí ó nà nítorí ọba fún náà ní ọ̀nà ilé ọlọ́run. ayiwa lẹ́gùn ọ̀pọ̀ etí ọba nẹ́bi oru rẹ̀ mú mi. ọ̀dọ̀ ẹlẹ́ náà ti gbowó tí ó nà o. láàmì sàásà ìwọ̀nù ọlọ́run. bàbá mọ̀rọ̀ ọbẹ̀ máa ṣe lọ. má dọ̀ọ́rẹ́ dúró òun fún lóògùn jẹnu àbúrò bá rẹ̀ tó ní òní dá fún ọ̀rọ̀ kadà fún lọ́kàn kó ọ̀kadà lọ lódò kan ni wọ́n bá ti máa sí ìwádìí alájìdá ẹlẹ́rú ti mẹ́rin ìwọ kọ́ ọ̀pá àdúrà ni. wọ́n lè bí kọ́lẹ́kọ̀ọ́kùn fàmíkùn káfírùn wàmíkùn mọ́mìnún wallahu bima ta'maluna basirun. ẹ bá ọdọ olówó bá jẹjẹ. akramakumullah. ọ̀nà kejì tí a máa ń gbà fi àsìkò ṣe sàrà. àwọn ọlọ́jà ẹ wo kápẹ́lá yìí o gàrí lẹ́jọ́ ń tà wọ́n tó sáfù gàrí báyìí ẹnìkan wá ní ìyá bílíkì ẹ̀dàkùn ò lè gbà lọ́bi sàádà ọmọ kan tó ń ṣe mòlúdì àgbọ̀dọ̀ mọ́tò ń bẹ̀ wọ́n tó bá tì ọwọ́ tó gàrí tì ọlọ ọlọ́wọ́ gbàdé wò ní ẹjọ́ ra gàrí dé ọwọ́ wájú ìwọ́tọ̀ bẹ́ẹ̀ sọ. ẹ gàrí yìí dá o tó kí ọ ó ti lọ sàádà ẹ bá àbọ̀yàwó fún òdì gàrí nìyí eléyìí lọ ẹ̀kẹ́ tó dé o tún já gé mọ́ o tún lọ ẹ̀kẹ́ ẹ̀ta tún dé kò tún já bẹ̀ kọ́bá jáde ha jẹjẹrẹ mi. gàrí mi lára gàrí mẹ́ta ọwọ́ ayọ̀ fún níbi gàrí ń gàrí ọyọ̀ fún ta èyí tí èkó kalẹ̀ dé tọ̀hún ọwọ́ ayọ̀ gàrí mi lọ́dọ̀ tiẹ̀ ọ̀dà sí tiẹ̀ padà o ti gbá sí kéde fún ta ọmọdé padà kéde ẹ̀ mọ̀ sí wàhálà lásán òsì náà. ọ̀nà kò ṣe wàhálà wọn yóò máa dá fún lọ ni. subhanallah. olùkóńjà ọ̀rọ̀ rẹ̀ bá jáde. ọ̀rọ̀ sì kí òye yín kálukú kan ń lò ní kò yé yín. àfa yìí bàbá yóò rẹ wà kan ní kò lè yé yín. kọ́ọ̀lá hakimu ètò òye yìí rè wọ́n ní kún aláyẹ̀kẹ́ ní bí sàlásì lọ́lẹ̀ mama dájú jẹ́ni tí wọ́n mama dájú nípa kan mẹ́ta. Naam. La ahada arahamu bika min rabbik. Yes. bàbá. La ahada arahamu bika min rabbik. Kò sẹ́ni kan tó lè kẹ́ ọ tó lè sàánù rẹ̀ bó ti lérò. tó lè kọ́ láti ọ. tó ju ọlọ́run. ọlọ́run náà ní. Yes. àkọ́kọ́ nù. Wala ahada alamu bihamdika akisara min Allah. Ẹlẹ́kejì nù. Akramakum. Wala ahada alam
bihammika akthara min Allah. Ẹni tó lè mọ ìbànújẹ́ rẹ púpọ̀. Ebo ni píìnì ti ń dún lára rẹ. Mo bàtà ti ń tọ́ lẹ́sẹ̀. Ẹni tó lè mọ tó ju Ọlọ́run lọ sí. Kò sí. Ó di méjì. Sọ́gbọ́. Wàlá ahada akidaru wàlá rọ́fẹ̀ ìdúró ank illa Allah wahda. Allah. Masha Allah. Àfáà yìí ọ̀sẹ́nìkan tó lágbára ti gbé ìnira kú òfò láyé lẹ́yìn Ọlọ́run. Ya subhanallah. Gbogbo wọn bọ̀ ṣé wọ́n ń tàn ní. Káì. Ọba lọ́lẹ̀ méjì wọ́n tu ajá lẹ̀ fún ọ. Ẹnu ma gbé jáde ọ̀rọ̀ dà fún tẹ̀sí ma dà fún. Ọ̀tán dunu sí ẹni tó Dáàbí ẹ̀rí ọ̀ dà sí. Dunu sí. Tọ́ba dẹ̀ sọ ní kékeré fún wa pírísẹ́tì ẹ̀lú gbà tìlẹ́yìn. Máa pọ́n ilé. Máa mú oore. Máa mú oore. Bọ́ọ̀ bá mú oore Ọlọ́run kò ní ṣàánú rẹ̀. Ìtí o ti jọ dà fún ọ láti jọ inú. Ó gbowó lábọ̀ tó jẹ gbèsè darí ń bẹ̀ ni. Àfáà yìí. Èmi ń tẹ̀lé yín bá. Lọ mú orí. Tọ́ọ̀ bá mú orí Ọlọ́run kò ní ṣàánú. Sọlẹ̀ mú oore bá. La yashkurullah. Ẹnì kò ní máa dúpẹ́ fọlọ́. Illa talibul wafiri. Àfáà yìí àfẹ̀ntì máa wá kọ́pọ̀. Wa man yakhafu adhaballahi fil kufuri. Nínú àdìsí Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Mbà ká àdìsí bàbá ẹ̀sìn rẹ̀ rí. Ẹ̀ka ajá rẹ̀ rí nínú mi. Àdìsí kùdìsí ni. Náà. Ọ̀la àkàbírí ni Jibril. Jibril sọ fún mi pé annahu idha kana yawm al-qiyamati. Tọ́wọ́n dàlí kìyàmọ̀. Jama'a Allahu al-awwalina wal-akhirin. Ọgbà àwọn ilé ìṣáájú àtàwọn tá a kẹ́yìn ọlọ́wọ́ kó adé lẹ́ẹ̀kan náà. Wa yaqulu Allahu li-abdihi. Ọlọ́wọ́ máa sọ fún ajọ́ àfẹ́ nìkan jáde yóò máa sọ fún. Ya abdi. Ìrẹ̀rù mi. Hal sakarta fulana ala ma kana minhu ilayki. Lọ́tí lágbájá ti ń náwó ní sọ́sọ́ dúpẹ́ fún mi. Fa yaqulu ya rabbi. La. Subhanallah. Shakarituka li anna ni'mata kanat minka. Ìwọ lè mi dúpẹ́ fún ọmọ gbogbo tí bá jẹ́ dẹ̀rẹ̀ aláyé kọ̀ wá bò mí. Ọkàn fi rán ni. Ọkàn fi rán ni. Ọkàn jẹ́ sábàbí lásán ni. Qala fa yaqulu Allah. Na'am. Ma shakartani. Ọ̀ dúpẹ́ fún mi. Idh lam tadhkur man addaytu ni'mata laka ala yadayhi. Lókè ìgbà tó ọba ti mọ pé dáfẹ́ ni mo gbọ́ ọ̀rẹ́ mi wúri sí ọ. Ọlọ́gá rẹ̀ ń bọ̀ ní kí ló fẹ́ sí. Wọ́n làwọn àrẹ̀ ń bọ̀ ní kí ló dé. Olóore rẹ̀ ń bọ̀ ní kí ló tí. Ó dúpẹ́ fún mi wá mi ó sì sọ́ọ̀bù fún mi lọ ni. Ó dúpẹ́ dá mi lóko wò lọ ni. Ẹ wá gbọ́ wọ́n yìí tí máa fi lẹ́rẹ̀ ní mi gbò. Wal hadithu saradisi yóò wà in kana da'ifan sanada. Kọ́dà bọ́ bá jáde sí lọ yìí fẹsẹ̀ ó fẹsẹ̀ nílẹ̀. La yashkurullah. Sọ dúpẹ́ sọ mórí. La yashkurullah. Wọ́n ṣe bàjẹ́ olórí rẹ̀. Bọ́ọ̀ bá gbégbàdé ọba káwọn kó bẹ́ẹ̀. Ó sì dìde kó bẹ́ẹ̀. Àbí ọmọ kó rẹ̀ tọ́ ọba jẹ́bi tó lè kó jẹ́wọ́ ní pé òun rẹ̀ bàjẹ́. Àmọ́ wọ́n lọ́jà alága bẹ̀. La yashkurullah. Ẹnu pé Ànábì Muhammad. Sallallahu alayhi. Ọba wà lérí sáfù torí máa ń yan ìwà lápẹ́ kọ́lá mẹ́rin àwùjọ dì sí. Wọ́n máa ń rotate àwọn máa bá gbà pé wọ́n ní ọlọ́ kí ìsáyé. Wọ́n wọ́n lágbẹ́dá lè kí mọ́gírí. Lágbẹ́dá lọ́kì. Ànábì ló kéré tẹ̀kalẹ̀ fún wọn. Ìmáàmù kan bẹ́ẹ̀ ní àwọn ìmáàmù tá níbi máa sábà yẹn òní máa sábà bọ́ sí ìrù tí máa kéwú jákè. Tí wọ́n wá di pé Ànábì wà ní sáfù. Bàbá ìmáàmù bàbá tí àdá ní òkè. Ànábì ọwọ́ àsọkójọ ìké wọn tán. Ọwọ́ àdìjọ́ kan wọ́n rò wá lọ́ọ́ bá. Ya Rasulullah kí ló dé? Ó ní ìmáàmù lágbájá fẹ́rẹ̀ kó máa fi tàbá tẹ̀dá kí wọ́n á pé ọ̀dà àmọ́ fámìlì mi náà tán dàgbà ọ̀kan ló ṣe mí lórí rí ẹ̀rú tọ́lọ̀ sọ fún pé yá mi bí mi ọgbọ́kàn kù lórí ìjọ náà. Subhanallah. Ọlọ́run náà wá fàyè lẹ̀ gbogbo jẹ́ fíjọ mande láyé wọ́n máa kí àdínlá dé. Káì. Lórí ibi àkọ́kọ́ tọ́dún lọ́jọ́ tó kú bí mi ẹ̀ sì pè mí. La ilaha illallah. La ilaha illallah. Ẹ wò wá ẹni tó mú orí. Káì. Ànábì nù fa. Abájọ wọn ṣàdúrà fún ẹnìkan gbàgbọ́ tó mú orí. Ọ̀mú orí. Àwọn tó ń ṣe fún ọ kí ló fún wọn. Kí ló fi san bùtùlù. Kí ló fi san. Aláìmoore ẹ̀dá. Àfáàyè àìmọye wọn pọ̀ fáyé tó bá nínú yàrá. Wọ́n bá dé bẹ́ẹ̀. Ọkọ rẹ fún ọ lásì ó tó kòtò ọmọ táǹkì yìí sí táǹkì làwọn ìyá yìí ṣe tọ́lọ́ táǹkì wọn lónìí. Wọ́n fọwọ́ àṣẹjáde ni. Táǹkì táwọn ìyá yìí ṣe jọ́ kínní àgbọ̀lọ́ ní táǹkì wọn lónìí.
ọ̀rọ̀ àwọn ti sin yóò fa wá ṣe yes yes yọkọ̀ yẹyẹ rẹ̀ náà bí ó ti ṣe ní. ṣé 2000 bàtẹ́gbẹ̀rẹ́ fún yẹn ní. bí ó ti ṣe ní. oh man thank you sir. abájọ jẹjẹ kọ́ lọ́wọ́ fún ọmọdé fún ọ. La ilaha illallah. àfààní kọ́ni ẹ̀ bá dé di àsìkò ẹ̀ bá dé ọkọ̀ rẹ̀ bọ̀ sàṣìkò sọ̀kalẹ̀ òkè kú sẹ́kù tó dúpẹ́ fún. irú ta ní ìrìnà mọ́tì àti mílíkì bí ẹ gbà iṣẹ́ tẹ̀ ṣe ẹ ta mú. òkè tẹ̀ kò tẹ̀ sọ̀dá ní gift rẹ̀. bàtẹ́ ìdájú kò wọ̀nyí máa gbọ́kọ̀ nígbà wọn mú mú. àkọ́bí ọmọláyé ọkọ ni. Bẹ́ẹ̀ni. kẹ́yìn ọmọláyé ọkọ ni. bébí àkọ́kọ́ àwa rè. mo ní first baby o tó last baby. Baby ọlọ́run of sì ti the mú house. irisì obìnrin náà bá ti lè gbọ́ wọn nílẹ̀ kọ́kọ́ ni ọ̀tẹ̀ kọ́ fún kọ́ mú dáadáa àdókítà ọkàlẹ̀ ìdànù ni. Ọkọ̀ kánsárì. ọkàlẹ̀ ìdànù ni. tẹ̀lé mo rí yájú lè fún o. wọ́n bá rẹ̀ dànù bí ọ̀sán. ọkàlẹ̀ ìdànù ni wọn ló ti lù. bí ọ̀sán tó lù. ọ̀tọ̀ ó lù ú. Ìgbà tí mo tẹ́. àdókítà wọn sọ wọn láwọn ọkàlẹ̀ ìdànù gbà wọn ni. báwo bá bá ọrùn dáadáa yóò ní kánsá. Yes, of course. àwọn tó bá ọrùn tó ọmọ táǹkì wò ájú lè fún ọ máa ń àdúlẹ̀ gbàdẹ. fún ọmọ ọrùn yóò padà dààmú kú ọ̀sán. bẹ́ẹ̀ náà ni wọ́n kùnrin náà obìnrin rẹ̀ ṣe wàhálà sí mísàlì yóò tún jí ọ ni yóò máa tù ọ ní kó tó dé sàlẹ̀ sáàbì ṣe Ramadan tẹ́lẹ̀ sẹ́lẹ̀ ìgbẹ́ ìdásọ̀ ọdún fún ìyàwó ẹ̀. ẹ ti bù púpọ̀ jù. kò ní raṣọ ọdún fún alẹ́ ti bù jù. ọmọ àlè aláìmúrí. tó yarí sílé láàárọ̀ inú ìyàwó lọ́bẹ̀ tán. àlìmọ̀ ọmọ yẹyẹ rẹ máa ń gbé ojú ọmọ yẹyẹ wo gẹ́gẹ́ bàbá yẹyẹ wo kẹlẹ kọ yẹyẹ. bó gbàjọ́ ọmọ yẹyẹ ìwọ́jọ́ wọn òfò. wọ́n tó múri. olùsí bùtùlù. ọ̀wọ́ náà ń jáde gbogbo ìgbà lágbà ti bẹ̀rẹ̀ àwọn kò síbi tó kọ́ mọ́sùmọ́ yàwó ẹ̀. Bẹ́ẹ̀ni. àti kí wọ́n ti kásá mọ́tà àbájá kí wọ́n ti hihihihi yóò tún nínú wèrè bínú ìyàwó dùn yọ tẹ̀rẹ̀ alẹ́ bínú rẹ̀ bàjẹ́ yọ tẹ̀rẹ̀ alẹ́ olùsí kí ló fi ń san. kí ló fi ń san àfẹ̀sí àfikún kù wọ́n máa bẹ̀ yọmọ sí pé fún kálukú. àbáyé ọmọ òfò. yọmọ sí kí ni. yóò kíyàwó ẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú lúlù ni wọ́n máa bẹ̀ yọmọ sí pé fún kálukú. Musa Musa àyè tẹ bá pè mí ní ògbọ́n má pọ̀ mọ́ lọ́mọ. èmi mọ sọ sàdá jẹ náà. Musa èmi ọ̀rọ̀ àlífà ni ó wá. kò ní ta àlífò sí onígbè kò ní ta mú ọ. Musa ọ̀rọ̀ àmàgàdì gbé ọ. kò ní jẹ wọn àwọn bá ń sanwó ẹ. yóò múlò sí. eléyìí bú ọkùnrin. aláìmọ̀ọ́dá abájọ tí ọjọ́ lọ́wọ́ ọjọ́ gbà fún ọ àrùn márùn ní sí dààmú rẹ kí kò sì ní padà. ọjà sàtífíkẹ́tì olùsí kò rí sẹ́ alẹ́lẹ́mọ̀sálẹ̀ ẹgbẹ́ wọn ní sọ pé sàtífíkẹ́tì kò lóun ò rí sẹ́ ò lè rí sẹ́. ò lè rí kọ́nà mọ́nà ò ní gbà ọ́. ò ní gbà ọ́ wọ́n wèrè tó mú rí. àwọn bá ń sọ ọkọ̀. wọ́n fún ọ ló ń bèèrè tòrò lọ́wọ́ torí pé láti níṣẹ́ náà tó mú rí. lúlù ni ó tún yàwó ẹ̀dá bá mi. ìyàwó rẹ̀ fara dà á ń gbé gbogbo ẹ̀ ọmọ táǹkì ọmọ kọ́ ọmọ pápá omi ọmọ sí. ọmọ sí. àfi lúlù. èyí ọba sí ọ̀rọ̀ ọ̀bànújẹ́ ni ó sọ fún. ta ló ń wọlé jáde. báàmì ẹni ọ̀rọ̀ bá dùn àìfọ̀rọ̀ lọ. mẹjẹ fà lọ títí ẹyin máa yọ mú káwọn olórí kan wọn fẹ́ sórí ma. Yes. amóoresu ni wọn. àbí kò di etí rẹ dáadáa. Amóoresu. aṣíwájú. ọ di etí rẹ ni o. ogun tẹ̀ ń ṣe ìrẹsì lọ́dọ̀ àwọn Yorùbá lẹ́kẹ́ni kejì ní ma níyì. bẹ́ẹ̀ni ọba ti dẹ̀gẹ́ dágbà Wọ́n máa fura sí kárí ẹni. mi ní rírì ní wọ́wọ́ rẹ̀ ní ni. ti wá ni báyọ̀ wọn kìí Ní ti kan wá. wá kíní kan ni. báyọ̀ ṣe mí ní owó ẹ̀ bí wọ́n ṣe gbá ni ṣe gbá ni. wọ́n lè ti mẹ́ o lọ́ọ́ dàsàkẹ́. wọ́n lè ti mẹ́ o Kéré ti lọ. wọ́n bá tiẹ̀ lónìí wọ́n lè ti táǹkì wọ̀ yóò kọ́ ọmọ táǹkì wọ̀ wéé wí ò bẹ́ẹ̀ ṣe táǹkì kọ́dà wọlé. fọlọ́ nǹkan ọ̀gbọ́n táǹkì fọlọ́ ndòdì kí ni wọ́n wí. ẹni ọlọ́run sọ̀rọ̀ fún tọkùn ẹ̀ alájí ẹ kàn ní máa dúpẹ́ ni ẹnu wọn gbọ́ pẹ́ ẹ bó sì lè sunkún. ni wọ́n sì lè gbẹkú wèrè ó sì yọ gbọ́ pẹ́ wọ́n ní ó dúpẹ́ ọlọ́ni wọn gbọ́ pẹ́ àmọ́ ẹ̀ka ìmọ̀ wọ́n rí ebi yóò sì gbẹkú gbogbo ẹni tí máa ń bẹ̀rẹ̀ ìtẹ́nu rí ọgbọ̀n pẹ́ tí ò ní gbẹkú kó kára alhamdulillah. náà ti ṣe gbẹ̀ntìlẹ̀ wọ́n wá ní ẹ̀ alájẹ ẹ̀ máa ṣe yí ọ̀rọ̀ ń tọ́pẹ́ kó ló tún jọ pẹ́ lọ ọbọ̀ bì ọbọ̀ sí yànù ọ̀rọ̀ yẹn jọ pẹ́ lọ ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó sì lè di ọpẹ́ nínú ọpẹ́ lọ́wọ́ àmọ́ kọjọ pẹ́ lọ. bó ti rí inú bá mi. bọ́rọ̀ ni ọba ju ọpẹ́ lọ sọ́pá alhamdulilayi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. aṣíwájú mayọwọ́ kú lọ́rọ̀ rẹ̀ rabi ọlọ́run. Àmín. ààrẹ kò sọ́wọ́ tó dàbí ọwọ́ aláhùsáàtì. Aláhùsáàtì. má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. mayọwọ́ kúrò lọ́rọ̀ rẹ̀. Àti àmàyọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Rọ̀bì ọlọ́run. Àmàyọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Rọ̀bì ọlọ́run. Kò sọ̀wọ́ tó dàbí ọwọ́ aláhùsáàtì. Má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. Aṣíwájú mayọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Rọ̀bì ọlọ́run. ìwọ ló jẹ́ mọ́ sàwọn
Come here. Aṣíwájú sọ lè bùnmi 2 million. Wàhálà yóò lè ṣe ó pọ̀. Ta ló sọ pé kò pọ̀? Mama. Kí ló ṣẹlẹ̀? Ẹ kó sápò yìí. Kí ni bàbá ṣe ń? Àwọn ẹlẹ́yẹ̀kẹ́ kọ́ fún. Kí ni bàbá ṣe ò sí? Owó màálù. Àwọn ẹlẹ́yẹ̀kẹ́ gbà. Ẹ ti dà sápò. Yányá. Àwọn náà láko. Àwọn náà lápadà fọṣọ. Láko yányá. O ní bẹ́ẹ̀ ṣe nẹ́fílà lò nẹ́fílà. Àkìlámù kò. Aṣíwájú Wọ́n dá àwọn iná. sọ lè bùnmi 2 million kọ́tà ìjọba sá.